sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ohun ìfẹ́sọmídà TV àwa làgbà. àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òde mo kí gbogbo ohun ìfẹ́sọmídà fọ̀nsẹ̀ káàkiri àgbáyé. èyí ni àǹfààní bàǹtàbàǹtà tí mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèmi. gbogbo ẹ̀yin ìyálọ́jà àti babalájé mo fẹ́ kí a lọ dán iṣẹ́ yìí wò. bá a bá ti dán wò ó dá mi lójú pé ẹ padà wá dúpẹ́ fún wa lórí ètò tí a wà yìí. ìtajà ni wọ́n pè é, àwọn kan sì tún mọ̀ pé ní àwọ̀rò, torí tí èrò bá wá èèyàn ò ní lè tajà. ẹ já farabalẹ̀ ká wo iṣẹ́ yìí bá a ṣe máa ń ṣe gbà lórí ètò ìlọ́jọ́ tèmi. mò ń bọ̀ mi ti dé. ohun ìfẹ́sọmídà TV àwa làgbà. Muhammadu Akówódé Babakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, òun lorúkọ tèmi ń jẹ́ o. àwọn nǹkan tá a nílò láti lè fi pèsè ìtajà yìí àbí láti lè fi pèsè àwọ̀rò yìí, gbogbo rẹ̀ ni mo ti kó wá sí orí ètò lọ́jọ́ tèmi. bóyá kẹ́ ẹ wá tákàdá àti gègé kọ̀wé láti lè mọ di àwọn kinní yìí sílẹ̀, torí mímọ̀ dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ṣe ṣe gbà, bẹ́ẹ̀ ṣe lò ó gbà tí yóò fi jẹ yín lọ́wọ́, gbogbo rẹ̀ níyànnàná lórí ètò ìlọ́jọ́ tèmi. ohun ìfẹ́sọmídà TV ìkànnì ọmọ káàárọ̀-oòjíire. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì yìí. mo ní tí a bá fẹ́ ṣe ìtajà tí mo mú wá orí ètò yìí lọ́jọ́ tèmi, àkọ́kọ́ ná àwọn nǹkan tá a nílò á kà á fúnra wa. àwọn nǹkan tá a nílò kò ju bíi mẹ́rin márùn-ún náà lọ. àkọ́kọ́ lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí, èyí ni wọ́n ń pè ní ẹ̀gúsí ìbàrà. ẹ̀gúsí ìbàrà yìí á lọ wà, tá a bá fẹ́ wà á wá èyí tó ní ajé lára. ẹ̀rí tí mo mú dání yìí, ẹ̀rí pé ajé pọ̀ lára rẹ̀. àwọn ìlà àwọn funfun tó wà lára rẹ̀ yìí, òun ni àwọn Yorùbá ń pè ní ajé. ẹ wá èyí tó ní ajé lára dáadáa, ìyẹn jẹ́ àkọ́kọ́. ẹlẹ́ìkejì, ẹ wá ẹyin òróró. ẹyin òróró lẹ́ ń wò lọ́wọ́ mi yìí, ẹ wá èyí tó dára, èyí tó mọ́, kì í ṣe èyí tó ti bàjẹ́. ẹ wò ó dáadáa kó tó di pé ẹ lọ rà á. ẹyin òróró ó di méjì. ẹlẹ́ìkẹta, ẹ wá irúpẹ̀tẹ̀. irúpẹ̀tẹ̀ òun ní bẹ lọ́wọ́ mi yìí. irúpẹ̀tẹ̀ òun ní bẹ lọ́wọ́ mi yìí, èyí tán fi máa ń ṣe bẹ̀ tí máa ń ta sánsán náà. ẹ wá òun náà, ó di mélòó? ó di mẹ́ta. ìkẹlẹ́ ìkẹrin tí ẹ tó fẹ́ wá, òun náà ní oyin gidi. oyin gidi lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí. ẹ wọ oyin gidi yìí. tẹ́ ẹ bá ti wọ oyin gidi yìí, ó wá kù nǹkan ẹyọ kan tẹ́ wà. nǹkan ẹyọ kan tó kù náà, òun ní okùn dúdú àti okùn funfun. okùn dúdú lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí, èyí tó bá rọ̀ ẹ́ lọ́rùn tó bá wù ẹ́ o lè ra òmíì náà, ṣùgbọ́n tàwọn télọ̀ lélẹ́yìí kó sáà ti jẹ́ okùn dúdú àti okùn funfun. àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ wá náà kò jù báyìí lọ. báwo lẹ ṣe wá ṣiṣẹ́ yìí gbà tí ó fi di ìtajà tàbí àwọ̀rò? ẹ wá jẹ́ kí n bọ́ sórí ètò ní ràbájì gan lọ́jọ́ tèmi. ohun ìfẹ́sọmídà TV àwa làgbà. mo kí yín káàbọ̀ padà sórí ètò. bẹ́ẹ̀ bá ti wá àwọn nǹkan tá a kà yìí kalẹ̀, ibi tẹ́ ti fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ rèé. ṣé ẹ rí ẹ̀gúsí ìbàrà yìí? ẹ wá nǹkan kan ẹ fi gé orí rẹ̀. orí rẹ̀ là á gé. ẹ rọra gé dáadáa. ìmọ̀ ń lágbára díẹ̀. tẹ́ ẹ bá rọra gé orí yìí, ṣé ẹ rí bí mo ti ń gé? ẹ rọra gé orí yìí tí ó fi dára dáadáa. ẹ rí bí mo ṣe gé gbà. tẹ́ ẹ bá gé orí yìí kúrò nínú rẹ̀, ẹ wá wá ẹ̀gúsí tó wà nínú rẹ̀ yìí. ẹ̀gúsí tó wà nínú rẹ̀ yìí, òun lá wà jáde kúrò nínú rẹ̀. ẹ̀yin aráalé, ṣé ti ń wò bí mo ṣe ń ṣe gbà? ẹ wá ẹ̀gúsí yìí kúrò nínú ẹ̀gúsí ìbàrà yìí. ṣé ń fọkàn bá mi bọ̀ báyìí? ẹ rí bí mo ṣe ń wà kúrò nínú rẹ̀. ẹ wá ẹ̀gúsí yìí kúrò nínú bàrà yìí. ẹ ń wò nílé, mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Paris lọ́hùn-ún. gbogbo ẹ̀yin àna mi pàtàkì, mo kí yín níbẹ̀ o. gbogbo ẹ̀yin ohun ìfẹ́sọmídà fọ̀nsẹ̀ káàkiri àgbáyé, mo kí yín o. ìtajà lélẹ́yìí tí mo mú wá fún yín lórí ètò, torí gbogbo àwọn fọ́ǹsì wa tó yẹ kí wọ́n máa fi owó ránṣẹ́ sí wa, wọ́n ń pariwo kò sójà títà, kò sí nǹkan kan àtà tá a bá lọ́jà ńlọ́nàjú ni. ẹ̀rí iṣẹ́ tí mo mú wá yìí, ẹ gbìyànjú kẹ́ ẹ dán wò. tẹ́ ẹ bá ti dán wò, ó dá mi lójú pé bìbà lèrò yóò mọ bò yín. ẹ̀rí ẹ̀gúsí tó wà nínú rẹ̀, òun ni mò ń wà jáde kúrò nínú rẹ̀ yìí. ẹ̀rí mo kí ẹ̀yin mi nílò kóńgò.
mo kí yín lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin ohun ìfẹ́ Sọmídà Fans tẹ́ wà l'Amẹ́ríkà, mo kí yín o. Ẹ̀yin ohun ìfẹ́ Sọmídà Fans tẹ́ wà ní Gabon, mo kí gbogbo yín o. Gbogbo ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà, mo kí yín lọ́jọ́ tèní. Wọ́n ní ìlú tí mo ní àwọn fáǹsì sí jù, àwọn ọmọ Nàìjíríà ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Èmi gan bọ̀ wá Nàìjíríà. Ẹ wá ẹ̀gúsí yìí kúrò nínú rẹ̀, ẹ rí bínú rẹ̀ ṣe jìn, yóò jìn níwọ̀nba. Torí ó ní àwọn nǹkan kan tá a fẹ́ gbé sínú rẹ̀. Ẹ̀yin aráalé, mo kí yín o. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú Abidjan, mo kí yín o. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú Lomé, nílùú Togo, mo kí yín o. Gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Pèdèpọ̀, ìlú abínibí mi, mo kí yín níbẹ̀ o. Bàbá wa Elhaj Ibrahim Jẹ́gẹ́dẹ́, àwọn bàbá mọ̀ nípa ewé àti egbò, wọ́n mọ orúkọ téwé ń jẹ́, wọ́n mọ orúkọ tégbò ń jẹ́. Ọwọ́ wọn náà láti ń gba gbogbo èyí táwa mú wá orí ètò yìí. Bàbá ẹ̀mí ọlọ́gùn, ẹ bá ń kí ìbílẹ̀ ọmọ pẹ́ lọ́dọ̀ yín níbẹ̀. Ṣé rí ẹ̀gúsí bàrà yìí? Ṣé ti wá rí báyìí? Mo ti wá, ó ti jìn, ẹ rí inú rẹ̀, ẹ rí pé inú rẹ̀ ti jìn dáadáa. Tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀, ìdérí rẹ̀ tẹ́ ẹ gé kúrò lórí rẹ̀ yìí, ẹ tún inú tiẹ̀ náà ṣe dáadáa. Ẹ tún inú rẹ̀ ṣe dáadáa torí a nílò òun náà nínú iṣẹ́ tá a fẹ́ ṣe yìí. Ẹ wá inú tiẹ̀ náà torí tẹ́ ẹ bá gé, ó ṣeé ṣe kí ẹ̀gúsí bàrà náà, ẹ̀gúsí náà kó tó wà nínú rẹ̀. Ó yé yín nísìn, ẹ tún inú tiẹ̀ náà ṣe dáadáa torí òun náà a nílò rẹ̀ lórí ètò yìí. Ó yé yín nísìn, òun lẹ̀ ń rí báyìí. Gbogbo èèyàn mi tẹ́ wà ní Berlin, ní Almaty, mo mọ̀ kí yín o. Ẹ̀yin ti Luxembourg lọ́hùn-ún, ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é? Bàbá mi Ẹ̀sìkẹ́ Alágbádá, mo kí yín púpọ̀ lọ́jọ́ tèní. Ẹ kú àjẹ́ ìbéèrè lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ ti wá rí báyìí, iṣẹ́ àkọ́kọ́ rèé, ẹ̀gúsí bàrà yìí, ẹ gé, ẹ wá ẹ̀gúsí yẹn kúrò nínú rẹ̀, ẹ rí bó ṣe wà. Iṣẹ́ àkọ́kọ́ nìyẹn. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, mò ń bọ̀ ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà. Àgbàlẹ́tù ọmọdé lawọ́, ohun ìfẹ́ Sọmídà TV, àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ètò. Ìgbésẹ̀ àkọ́kọ́ òun la ti gbé yìí. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà la fẹ́ bọ́ sí báyìí. Ẹ mú ẹyin òróró yìí, ẹyin òróró yìí, ẹ mú. Tẹ́ ẹ bá mú ẹyin òróró yìí, ẹ wá mú irúpẹ̀tẹ̀ yìí, ìyẹn irúpẹ̀tẹ̀ tán fi máa ń sebẹ̀ yìí. Ẹ mú irúpẹ̀tẹ̀ yìí, irúpẹ̀tẹ̀ yìí òun lẹ́ mọ̀ bù. Ẹ mọ̀ bù irúpẹ̀tẹ̀ yìí, ẹ fi máa rá ẹyin òróró yìí lára. Ẹ ń wò bí mo ṣe ń ṣe gbà. Àwọn irúpẹ̀tẹ̀ kan wà tó ṣe ń pé kò wà pẹ̀tẹ̀ dáadáa. Ara rẹ̀ lèyí tí mò ń lò yìí, òun ni ò jẹ́ kó mọ́ ẹyin òróró yìí lára dáadáa. Tí wọ́n bá mọ ibi tí wọ́n ń ta irú tó pẹ̀tẹ̀ dáadáa, tó bá fẹ́ ṣe tiẹ̀, o lè wá irú tó pẹ̀tẹ̀ dáadáa. Ìgbà yẹn tó lè mọ́ sára ẹyin òróró yìí. Irúpẹ̀tẹ̀ yìí la fi bo ẹyin òróró yìí, a fi bò ó ní gbogbo ara. Ṣé rí bí mo ṣe ń ṣe gbà? Ẹ ra irúpẹ̀tẹ̀ ọ̀hún tí ó pọ̀ dáadáa ni o. Èyí tèmi rà yìí ó pọ̀ díẹ̀. Àfi bí n pé mo fẹ́ ṣe ọbẹ̀ ẹja àbọ̀bẹ̀ ẹ̀fọ́. Mo mọ̀ pé ọbẹ̀ ẹ̀fọ́ ni wọ́n fi máa ń ṣe jù. Mo kẹ́yìn tẹ́ wà ní Báníǹgbé lọ́hùn-ún. Àwọn èèyàn mi ní Báníǹgbé, mo kì í bẹ̀ o. Mo sì kí èèyàn mi tẹ́ wà nílùú Tákàn bẹ̀, mo kì í. Ẹ̀yin ti lópò bẹ́ẹ̀, mo kì í o. Ẹ káàárọ̀ lè bẹ̀ ò ṣe dáadáa lẹ́ jí. Ẹ̀yin tó nígbòlò, mo kì í o. Ẹ̀yin ti Kétu lọ́hùn-ún, mo kì í o. Ẹ kú etí ìgbọ́ wa níbẹ̀. Ẹ̀yin ti Pèdèpọ̀, ẹ̀yin ti Màsẹ̀. Ẹ bá ń káwọn ti Nòsìbé lọ́dọ̀ yín lọ́hùn-ún. Ẹ bá ń káwọn ti Wẹ̀hín, àwọn ti Zayanado, àwọn ti Bọ̀yìnkàn, àwọn ti Kọ́vẹ̀, gbogbo yín ni mo kí o. Àwọn ìlú táwa dàgbà sínú. Ẹ rí bí mo ṣe fi bò ó lára. Mo fi irúpẹ̀tẹ̀ yìí, mo fi bo ẹyin òróró yìí, mo fi bò ó lára. Ẹ wá aṣọ kò wá ní kubì kan lẹ̀ lára ẹyin òróró yìí. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní California, mo mọ̀ kí yín o. Mo rántí yín lọ́jọ́ tèmi, Ọlọ́run kó má jẹ́ kí n mọ gbàgbé yín. Ẹ̀yin náà ẹ mọ́ gbàgbé mi nílé. Ẹ̀yin tèmi tẹ́ wà ní Canada, mo kí yín o. Ẹ kú àpọ́nlé wa, ẹ kú àyẹ́sí wa ní gbogbo ìgbà. Ọlọ́run ò ní bá mi dójú tì yín o. Ọlọ́run ó kọjú sí yín, ṣe yín lóore. Ẹ ti wá rí báyìí. Mo ti fi irúpẹ̀tẹ̀, mo ti fi bo ẹyin òróró yìí lára. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun nìyẹn. Gbogbo ẹ̀yin ìyá lọ́jà àti babalájé, ìtajà lélẹ́yìí, awọ́rò sí ní pẹ̀lú. Ẹ̀rí èrò yóò mọ bòyín bìbà.
wọ́n ní tẹ̀tà ní kọ́kọ́ tà bí ọmọ ẹranko bá pé 1000 nínú igbó. Ẹ̀rí báyìí ẹ mọ̀ fọ̀tún gbowó ẹ mọ̀ fòsì gbowó torí ń wù mí kẹ́ ẹ gbé mọ́tò sí mi ń dì í. Àpariwo nínú àwẹ̀ títí ń pé ẹ̀yin fọ́nṣẹ́ dákun ẹ pààrọ̀ kẹ̀kẹ́ tí ohun ìfẹ́sọmídà ń lò. Kò séèyàn kan tó dáhùn, Ọlọ́run kó ṣàánú wa. Àmọ́ tẹ́ ẹ bá ti ń rí i tà ó dá mi lójú pé Ọlọ́run yóò fàánú wa sí yín lójú. Tẹ́ fi gbé mọ́tò sí wa ń dì í kò ní já sí pé ọ̀kadà látò mọ béèrè lọ́wọ́ yín. Ẹ gbìyànjú kẹ́ ẹ dán wò. Tá a bá fẹ́ ṣe fún yàn ó níye tá gbà lọ́wọ́ rẹ̀, àmọ́ tẹ́yìn náà bá ṣe fúnra yín àwọn nǹkan tẹ́ fẹ́ lò nìkan lẹ́ lọ rà. Ẹ̀rí báyìí mo ti fi ìrúpẹ̀tẹ̀ mo ti fi bo ẹyin òróró yìí. Ẹ̀rí bí mo ṣe ṣe dáadáa tó wà normal. Ṣé normal lẹ mọ̀ ń pè é? Ẹ̀rí bí mo ṣe ṣe gbà. Ẹ̀rí ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì nù. Ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká bọ́ síbẹ̀. Mo ń padà bọ̀ sórí ètò. Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Mo ní bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìbéèrè lẹ fẹ́ ṣe àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín. Nọ́mbà mi lẹ ti ń wò lójú ẹ̀rọ yín látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yẹn. Ẹ jẹ́ n tún pè fún yín. +229 97 74 76 51 fáfàní ìtẹ̀gbọ́n English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ mọ́ gbàgbé ẹ mọ́ bípé mi o torí àwọn èèyàn kan wọ́n mọ̀ ń fíláṣì mi ni. Ẹ mọ́ bípé mi o, Ọlọ́run ò ní bípé yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bípé mi ẹ bẹ̀rù Ọlọ́run o. Bẹ́ẹ̀ sì ni mo ní kẹ́ ẹ mọ̀ pè mí orí WhatsApp ní kẹ́ ẹ mọ̀ sọ̀rọ̀ sí. Ìpè yín á mọ̀ dà mí láàmú. Ó lè jẹ́gbà tí mò ń rẹjú lọ́wọ́ lẹ́lòmíì yóò pè. Ó lè jẹ́gbà tí mo wà lẹ́nu iṣẹ́ lẹ́lòmíì yóò pè. Ẹ dákun ìfẹ́ lẹni sí wa tẹ́ fi ń pè wá. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ̀ sọ sí wa ránṣẹ́ lórí WhatsApp. A mọ̀ gbọ́ a sì mọ̀ dá yín lóhùn. Ẹ̀yin náà kúkú mọ̀ pé mi ò ní gbéraga. Kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ránṣẹ́ fún mi tí mi ò ní dá lóhùn. Àfi tí mi ń bá rí ọ̀rọ̀ tó sọ ránṣẹ́ nìkan ló kù. Fún ìdí èyí ẹ mọ̀ pè mí ẹ mọ̀ sọ̀rọ̀ ránṣẹ́ sí mi lórí WhatsApp ni. Tá a bá wá fi irúpẹ̀tẹ̀ tá a fi bo ẹyin òróró yìí tán, kí ni ìgbésẹ̀ tó kàn? Ibẹ̀ gangan la mórí lé báyìí. Mò ń bọ̀ mí tí dé. Ohun Ìfẹ́sọmídà TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí. Mo ní ìgbésẹ̀ kẹta. Ẹyin òróró tá a fi irúpẹ̀tẹ̀ bò yìí, a wá gbé ẹ̀gúsí bàrà tá a ti kó inú rẹ̀ tẹ́lẹ̀. A wá gbé ẹyin òróró yìí, a gbé sínú rẹ̀. Ẹ rí bí mo ṣe gbé sínú rẹ̀. Ẹ gbé ẹyin òróró yìí pẹ̀lú irúpẹ̀tẹ̀ tá a fi bò lára. Pẹ̀lú rẹ̀ náà lẹ fẹ́ jò sínú ẹyin òróró yìí. Ṣé ń fọkàn bá mi bọ̀ báyìí? Mo kí bàbá mi bàbá Baikisa Ajé Akeem Adélabú láti ìlú Gabon. Tí a bá ti wá gbé irúpẹ̀tẹ̀ yìí tá a fi bò ẹyin òróró yìí lára tá a bá ti wá gbé sínú rẹ̀. Ohun tó wá kàn nísìnyí ni pé ṣe rí oyin tá a mú dání yìí. Oyin original lẹ́rà o, ẹ mọ́ lọ ra oyin pàyọ́ o. Àwọn oyin kan wà nísìnyí ṣúgà náà fi mọ́ mélange rẹ̀. Àwọn ilé ẹ̀ kì í ṣe oyin gidi. Oyin gidi lẹ́ lọ rà. Oyin gidi òun rèé. Tẹ́ ẹ bá ti wá gbé oyin gidi yìí òun lá dà sórí rẹ̀. Ẹ tù lé dáadáa. Ẹ mọ́ rojú o. Ẹ dà á sí kókún dáadáa. Ẹ ń gbọ́ mi yé? Ẹ rí bí mo ṣe ń ṣe gbà. Ẹ mọ́ tún jẹ́ kó pọ̀ jù náà kó lọ dànù o. Ẹ mọ́ jẹ́ ó dànù o. Ẹ rí bí mo ṣe tú oyin ọ̀hún lé lórí. Ẹ rí. Ṣé ti ń wò báyìí? Kóyin náà kó lè wọ ìsàlẹ̀ ẹyin náà lọ́hùn. Òun ni mo fi ń ṣe báyìí. Torí pé oyin náà gbọ́dọ̀ tó dáadáa. Ẹ rí pé ìgbà tí mo ń ṣe báyìí nísìn, oyin náà ti tún lọlẹ̀ dáadáa. Ẹ rí. Tẹ́ bá rí pé ó ti wá lọlẹ̀ dáadáa, tí ààyè tó wá kù tẹ́ lè da oyin sí, ẹ tó wá fi oyin náà ẹ tó fi díẹ̀ fi kún. Kí oyin náà kó sáà ti tó dáadáa, òun lọ̀rọ̀ náà. Ẹ̀yin náà ti rí nísìn, ìtajà gidi ni o. Ẹ rí. Èèyàn lè ṣe sínú ṣọ́ọ̀bù rẹ̀. Ìyẹn bùtíìkì tí máa ń tajà. Bẹ́ẹ̀ náà sì ni èèyàn lè ṣe sínú ilé iṣẹ́ rẹ̀. Ìyẹn ọgbà ilé iṣẹ́ rẹ̀. Ẹ̀yin tẹ́ ní ilé iṣẹ́ ńláńlá, ẹ̀yin náà lè ṣe síbẹ̀. Àwọ̀rò burúkú ni. Ẹ̀yin náà lè ṣe sínú ṣọ́ọ̀ṣì yín o. Kò sí nǹkan èèwọ̀ lára rẹ̀ o. Ẹ̀yin náà sì kò sí apá lápá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ọmọ ọlọ́mú bẹ̀. Ẹ̀yin àfáà,
ẹ̀yin náà lẹ máa ń gbogbo ẹ̀ lẹ máa ń mú gbogbo ẹ̀ àwọn àfáà míì náà wọ́n ń ṣe èyí tó ju eléyìí náà sínú mọ́sálásí wọn àti rí lájàṣẹ́ tá a wà yìí náà ni èyí tó ju eléyìí lọ àfáà míì ti rí ìmámù míì ti rí sínú mọ́sálásí rẹ̀ lájàṣẹ́ tá a wà yìí náà ni àjàṣẹ́ nìkan sì kọ́ gbogbo ìlú náà máa ń ṣe bẹ́ẹ̀ a máa wá fi rúdurùdu bọ àwọn èèyàn lójú pé ànábì ò fẹ́ gbà Ọlọ́run ò fẹ́ gbà Ọlọ́run ò fẹ́ èyí tá à ń ṣe yìí ṣe rí nǹkan èèwọ̀ nínú rẹ̀ ẹ̀gúsí bàrà irúpẹ̀tẹ̀ ẹyin òróró oyin àwọn nǹkan ṣé nǹkan èèwọ̀ wà nínú rẹ̀ kò sí nǹkan èèwọ̀ nínú rẹ̀ Ọlọ́run ló dá àwọn eléyìí pé ká máa lò ó ẹ̀rí ká fi máa ṣe ìwòsàn fúnra wa ẹ̀rí tẹ́ ẹ bá ti wá tó oyin náà sínú rẹ̀ bẹ́ẹ̀ ẹ wá gbé ìdérí tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ ìdérí yìí òun lẹ́rọra fi bò ó tẹ́ ẹ bá gé e dáadáa tẹ́lẹ̀ ẹ rí i pé yóò ṣe déédéé rẹ̀ ẹ rí i pé ó ti ṣe déédéé rẹ̀ nísìnyí ẹ wá fi bò ó mọ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá bò ó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo ló kàn mò ń bọ̀ àmójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lọ́hùn. Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí àmójú ẹ̀rọ mi ní ká sọ fún gbogbo ẹ̀yin fọ́ǹsì wa nílé lóko lájọ àti lẹ́yìn òde pé ẹ lè darapọ̀ mọ́ wa lórí TikTok ẹ lè darapọ̀ mọ́ wa lórí TikTok kedere báyìí náà lẹ́mọ̀ wò wá níbẹ̀ bẹ́ẹ̀ bá ti dé orí TikTok Ohun Ìfẹ́sọmídà òun lẹ́tẹ̀ Ohun Ìfẹ́sọmídà òun lẹ́tẹ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí TikTok ẹ fọ́lọ̀ wa níbẹ̀ bẹ́ẹ̀ náà ni orí YouTube ẹ lè darapọ̀ mọ́ wa níbẹ̀ náà Ohun Ìfẹ́sọmídà eré Ohun Ìfẹ́sọmídà náà lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa lórí Facebook àwọn ètò ọlọ́kanjọ̀kan náà ni ẹ tó máa bá pàdé níbẹ̀ à ń ṣètò Instagram lọ́wọ́ ẹ̀rí àwọn irinṣẹ́ wa ò tí ì pé tá a bá rí ọ̀kan tá à ń lò yìí náà agbára rẹ̀ ò pọ̀ ẹ̀rí nǹkan báyìí tá a bá lè rẹ́ni tí ó ra irinṣẹ́ fún wa náà ni inú wa ó tó dùn náà ni ìgbà yẹn lẹ́fì máa wò wá kété lórí Instagram pàápàá ní báyìí ìgbésẹ̀ tó wá kàn òun náà ni pé lẹ́yìn tá a ti bò ó mọ́lẹ̀ bẹ́ẹ̀ okùn dúdú òun ló kàn báyìí okùn dúdú sorry ẹ má bínú ẹ̀yin aráalé ìyá mi ajá bẹ̀kẹ́ láti Paris ajá Sọ́bírà Fọlábí báyà tó ti mọ̀ fi mí rẹ́rìn ní sí pé àbákóredé ò sí rọ́ra okùn dúdú àti okùn funfun òun ló kàn báyìí okùn funfun yìí ó mà kéré díẹ̀ o ọmọ tá a ní kó lọ ra okùn funfun wá kékeré tó lọ rà wá rèé àmọ́ tí ò bá tó náà ni a kọ̀ǹpilẹ̀tì rẹ̀ a wà fi kún okùn dúdú àti okùn funfun méjèèjì òun ló wá kàn báyìí a wà gbé okùn dúdú àti okùn funfun yìí òun la fi wé bàrà yìí ó dàbí pé oyin náà ó fẹ́ pọ̀ jù lọ ẹ máa ń dànù díẹ̀díẹ̀ àmọ́ mo mọ ohun tó ṣe omi tó wà nínú bàrà yẹn òun ló jẹ́ kí oyin náà padà ṣàn ìdí rẹ̀ tó fi ń dànù díẹ̀díẹ̀ ẹ rí tẹ́ bá ti fẹ́ ṣe ẹ mọ̀ báwo lẹ ṣe títí ń gbà ẹ rí kóyin náà sáà ti tó dáadáa okùn dúdú yìí àtokùn funfun òun lẹ fi wé ìfẹ́ kó dànù tán ni o tó bá jẹ́ ti káwé tíra Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn òun la fi wé a fẹ́ wé kí tó tán lára rẹ̀ ìmọ̀ bóyá gbọ́ mi yé a fẹ́ fi wé gbọ́ ní kí n gbélé yìí sí ní ìsìn kó má dà mí láàmú a fẹ́ fi wé débi ń pé ara bàrà yìí kò ní hàn mọ́ ẹ̀yin náà ti rí pé okùn púpọ̀ lálò nìyẹn okùn yìí la fi wé a wé débi pé a ní rí ara bàrà yìí nílẹ̀ mọ́ ẹ náwó okùn lẹ́nàwó rẹ̀ dáadáa tí yóò fi bò mọ́lẹ̀ dáadáa ẹ̀yin aráalé ṣé mo wò mí kí n fi wé tán àbí kákan forí rẹ̀ tì kí n yanjú rẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe ló gbà àbẹ́ mo wò mí kí n fi wé tán àmọ́ yín pé ẹlòmíì ò ní dátà ìyẹn là ń pariwo ń bè náà àwa bè nínú Ọlọ́run kó ṣàánú wa kò sí dátà ni MTN gan-an wọ́n ń kálá fún wa ni wọn ò tiẹ̀ wo bí tá a wà á bá ṣe onípò mẹ́jọ báyìí ó ti tán ìyẹn làwọn èèyàn ìyẹn láàfin ní àwọn fọ́ǹsì ní Benin òyìnbí tí mo jẹ́ ọmọ Benin ká mọ sọ fún mi pé Nàìjíríà mo ní fọ́ǹsì sí jù
tá a bá bi àwọn aráalé wa ń bí wọn ni pé bàbá Kóredé ànífọ̀fẹ́ àní dátà ni àní nǹkan tá a fẹ́ fi wo nǹkan lórí YouTube ni ẹ̀rí nǹkan báyìí kọ́lọ́ ń ṣàánú wa kó gbàkóso ẹ̀rí a fi wé títí yóò fi bo gbogbo ara rẹ̀ torí ẹ̀yin tẹ́ ẹ̀ ní dátà púpọ̀ láti fi tẹ̀lé wa dé òpin mò ń bọ̀ kí n wá ṣe àlàyé bẹ́ẹ̀ ṣe ṣe gbà fún yín mò ń bọ̀ kí n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ṣe gbà fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ ní dátà mò ń padà bọ̀ ká tètè forí rẹ̀ tì. Ohun Ìfẹ́ Sọmídà TV àwa làgbà. tó torí ẹ̀yin tẹ́ ẹ̀ ní dátà tẹ́ fi wò wá títí á fi wé gbogbo ara rẹ̀ tán òun ni pé ṣe rí bó ṣe wà yìí òwú dúdú àtòwú funfun bí oríkì àwọn láìbàdé òwú dúdú 40 ní màpò ìyá àti mò ń fìràn sí yín púpọ̀ lórí ètò ó yẹ kẹ́ ẹ fi nǹkan ránṣẹ́ sí mi láti Paris tẹwárí tẹ́ a bá ti fi òwú dúdú àtòwú funfun yìí tá a bá fi bo gbogbo ara rẹ̀ tán tó bá jẹ́ inú ṣọ́ọ̀bù ni wọ́n fẹ́ ṣe tiẹ̀ sí ó rọra lọ wá kòtò nínú ṣọ́ọ̀bù yìí tó bá gbẹ́ kòtò yìí ó wá gbé bó ti wé yìí ó gbé sínú rẹ̀ tó bá ti gbé sínú rẹ̀ ó wá kó yẹ̀pẹ̀ bò ó dá mi lójú pé wàràwàrà lèrò ó mọ̀ bò ẹ́ wàràwàrà ló sì mọ̀ tajà rẹ̀ tó bá jẹ́ ilé iṣẹ́ náà nìwọ náà fẹ́ ṣe é sí nílé iṣẹ́ rẹ̀ bó jẹ́ ilé iṣẹ́ agbẹ́gi sọ́ọ̀mẹ́lì ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ̀ ń pè é àbí ilé iṣẹ́ báwo ni kí n pè é oríṣiríṣi ilé iṣẹ́ náà ló wà àbí ilé iṣẹ́ ọ́fíìsì náà ni sáà ti wábì kan bẹ̀ kó o gbẹ́ kòtò kó o gbé sínú rẹ̀ kó o ṣàdúrà sí dáadáa ẹ má gbàgbé àdúrà ṣe kókó ẹ ṣàdúrà sí kẹ́ ẹ wọ́yẹ̀pẹ̀ bò ó oyè yín nìsín ìwọ náà ó lè ṣe sínú ilé rẹ̀ tó bá ní nǹkan tó ń tà nínú ilé torí ẹlòmíì inú ilé rẹ̀ náà ní bòtíìkì rẹ̀ inú ilé rẹ̀ náà ní ṣọ́ọ̀bù rẹ̀ ó lè ṣe sínú ilé rẹ̀ náà tó bá ti wá wọ́yẹ̀pẹ̀ bò ó àbùṣebùṣe nù ẹ má gbàgbé ẹ bá ń pín fún àwọn èèyàn káwọn náà lè jàǹfààní rẹ̀ torí pé àwọn ẹlòmíì náà wà wọn ò tí ì rí wa lórí YouTube wọn ò tí ì gbọ́ wa lórí YouTube rí ẹ̀yin náà ẹ pín kó dọ̀dọ̀ wọn kó lè jàǹfààní fún àwọn náà bẹ́ẹ̀ bá ní ìrànlọ́wọ́ kan tẹ́ fẹ́ wá ṣe fún mi lórí ètò ẹ dákun mo nílò ìrànlọ́wọ́ yín o ẹ pè mí sórí nọ́mbà mi ìyẹn tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀ tẹ́ gbọ́ English ẹ tẹ́ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́ Sọmídà TV àwa làgbà. ní báyìí ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọlọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Àgbàlẹ́tò ọmọdé lawọ́ Ohun Ìfẹ́ Sọmídà TV àwa làgbà.